ní kúkúrú a rí i pé ìjọba PDP wọ́n lo ọdún mẹ́rìndínlógún gbáko so before káwọn náà tó máa retí ti ẹgbẹ́ yẹn ìjọba tí a pè níjọba tiwantiwa tíjọba APC ń lò lọ a fẹ́ ká parí ìjọba ọdún mẹ́rin sí lórí àlééfà kì í ṣe pé a ní kí Buhari ó lọ́dún mẹ́rin sí lórí àlééfà là ń sọ o ẹnìkan jáde ẹni bọ̀tọ̀ bá jáde wá láti ẹni ẹgbẹ́ òṣèlú kankan kó náà parí ọdún mẹ́rin before ká tó wá máa sọ pé ní a máa gbé ìjọba káàkiri ẹkùn tó kù níta sọ lé lérí nìyẹn and then tá a bá wò ẹ rí i pé àwọn ìjọba ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò South West nìyẹn wọ́n fún àwa Fúlàní ní September 1st láti jẹ́ pé kíni láti jẹ́ pé ká má da màálù mọ́ màálù ò gbọ́dọ̀ rìn ní títì màálù ò gbọ́dọ̀ rìn lóko a sì níbi táko màálù sí adẹ̀ níbò at least a níbò 40 million vote òun la ní ẹ̀sìn lẹ́ẹ̀ fẹ́ wá ń lù tẹ́ẹ̀bàdì wa fẹ́ wá ń lù yẹn lẹ́yìn tẹ́ẹ̀ tẹ́ fẹ́ wá ń lù yẹn 40 million votes tiwa náà àwa náà mẹ́ni tá a gbé fún tẹ́ni tó ń fẹ́ wa níta yóò lérí nìyẹn. ṣé kò ṣe ìdáyà já ní ìbúni ní kòkò lè ilé. kò yẹ ṣe ẹ̀yin náà gbogbo yín náà lẹ ti gbọ́ ń tó ń ṣẹlẹ̀ wọ́n ti fún kì í ṣe ń tó ń ṣẹlẹ̀ ká àfiparọ́ wọ́n ní àwọn fún orílẹ̀-èdè àbí ìjọ àwọn Fúlàní darandaran àwọn fún wọn ní September 1st láti má dára káàkiri inú oko a sọ pé ní ká má dára káàkiri inú oko àníkọ̀dá but kí wọ́n pètò sílẹ̀ ibi tá a ti dára sí before ká sọ pé ní September 1st ká má dára mọ́ kò í ṣe pé nìyẹn. ṣé kò ṣe nítorí pé wọ́n ní kẹ́ má dára mọ́ lẹ́sẹ̀ wá pàdé pọ̀ pé àwọn nọ́ọ̀tì o àti others o àwọn náà máa wá ẹni tí ó jù lórí ní 2023. tẹ́ bá gbọ́n tá a sọ síwájú kì í ṣe yẹn but eléyìí náà wà lára ẹ̀ òun náà wà lára ẹ̀ ká má parọ́ fún yín òun náà wà lára ẹ̀ a lè kó màálù wá sápò ọrọ̀ ajé wa ní inú ìgbẹ́ ló ń gbé àti ní lófin fún àwọn ẹgbẹ́ wa gan wípé ẹnikẹ́ni tó bá ti fi màálù jẹ kó dúró kó sanwó kùbànà tó jẹ ọ̀ràn tó dá kó sanwó ẹ̀ àwọn olórí organizer à ń ṣe ní gbogbo South West là ń ti ṣe but tẹ́ bá rí ẹ rí i pé ní kì í ṣe Yorùbá kì í ṣe Fúlàní kì í ṣe Haúsá gbogbo wa la ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ iná ni wọ́n ní màálù lóko so ìdí nìyẹn. tá bá wádìí lọ tá a wádìí bọ̀ ṣé ilẹ̀ Yorùbá náà bí ẹ̀yìn sí ni tẹ́ ń sọ Yorùbá mọ́ránmọ́rán. ilẹ̀ Yorùbá náà bí mi sí Ọ̀yọ́ state wọ́n bí mi sí. ládùúgbò wo lọ́yọ̀ sí. wọ́n ń pè bìkan ní Adáfìlà lẹ́yìn olókòtò ibi tán bí mi sí nìyẹn àwọn ọmọ mi ò gbọ́ Fúlàní wọn ò gbọ́ Haúsá. ṣùgbọ́n ẹ̀yin sì ń pera yín ní Fúlàní. ṣùgbọ́n Fúlàní ni mí Fúlàní ni mí. Fúlàní tó ti jàmọ̀lá yó. Fúlàní tó ti jẹ ẹ̀kọ́ tútù yó ẹ̀kọ́ ní. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Buba Mohammed Saliu vice chairman Gangala Fulani Development Association of Nigeria.